Gbọ́ eléyìí, ó lè wúlò fún ẹ tàbí kó wúlò fún ẹ tó bá súnmọ́ ẹ. Ṣórí iṣẹ́ tí mo fẹ́ fi kalẹ̀ lẹ̀, iṣẹ́ àwọn lọ́balọ́ba ni. Ọṣẹ ìfẹ́ràn àwọn lọ́balọ́ba ni. Tíátà lè lò, ẹni tó ń tajà lè lò, ìwọ tó ń pọ́kùnrin ò bá kín access lè lò, ìwọ tó jẹ́ pé tó bá jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ báyìí wọn kì í rí ẹ, kò sí bó ṣe fẹ́ múra tó, o lè lò. Ọṣẹ ni ó yàtọ̀ sí perfume. Ó ṣiṣẹ́ ìyọ́nú gbogbo ayé, ó ṣiṣẹ́ ìfẹ́ràn gbogbo ayé. Ẹlòmíì wà kò yẹ alágbo lè lò, aláṣọ lè lò. Ẹlòmíì wà kò yẹ pé tó jẹ́ wípé ká ní pure water lásán báyìí ló ń ta, people will love him or her, wọ́n máa patronize ẹ̀. Ẹlòmíì wà tẹ́ pé àgbo ló ń tà, tẹ́lòmíì máa pariwo ọjà rẹ̀ ò ṣiṣẹ́, igbá kan ò ṣiṣẹ́. Wò ó, kò tí ì síwé trade tẹ̀lé lò síwé èèyàn bẹ́ẹ̀, people will still patronize her. Tó àwọn gan ń ṣe oògùn sí ara. Yìí mo sọ̀rọ̀ pé gbogbo ọwọ́ máa ń kan ọwọ́. Ẹlòmíì máa sọ pé ẹ kàn máa bíìfù àwọn èèyàn bẹ́ẹ̀ for nothing ni. Èwù kó kúrò lórí àgbo, kó jẹ́ bisikíìtì náà ń tà. Kán sí báyìí lásán, àwọn èèyàn máa find it funny. Ṣé yóò mi lè yàn? A kàn ní láti máa yan ẹnu láti máa ju update ara wa kalẹ̀ lẹ́nu. Ibi tí wọ́n ti kúrò tó ò bóyá lọ ṣoògùn bẹ́ẹ̀, tó ò bóyá lọ gba kínní bẹ́ẹ̀. Àwọn kan wà bẹ́ẹ̀ tó yẹ pé àìpariwo rárá. Ibi tẹ́yìn jẹ sí àwọn bàbá yẹn náà, àwọn ọwọ́ tí wọ́n náà bí wàwá yìí sí. So tẹ́lómi bá ń ṣiṣẹ́ lọ́nà àbí tẹ́lómi bá ń ṣe gba tẹ́ẹ̀kan bí ibẹ̀ ni ẹ̀tẹ́wọ̀n ìgbà kí nìkan tẹ́lẹ̀ yìí ń ta, kí nìkan tó ṣẹlẹ̀, kí nìkan tó ṣe gbá, kí nìkan tó ẹkùn máa bí ìfúwé yẹn. Even kó má ta nǹkan báyẹn mọ́ lọ́nà láì kó tún bọ́ sórí nǹkan míì, àwọn èèyàn sì máa nífẹ̀ẹ́, àwọn sì máa patronize ẹ̀. Tó bá ti wá wùwọ́, ibi tó bá ti rọ́ ọmọlàkejì ẹ tó ti ṣe dáadáa, ìwọ mọ̀ múra sọ́ra rẹ. Under comment section wọn ni kó máa lọ kó lọ máa kọ nǹkan tí ò dá síbẹ̀. Under comment section wọn ni kó ti máa bínú. Under comment section wọn ni kó ti máa pòfóló. You will just die. Ẹ kàn máa kú tú ẹ kàn para yín lórí ọ̀rọ̀ lọ́rọ̀ ni. Energy tẹ́ fi ń stock ẹlòmíì, kí wá ló ń ṣe? Aṣọ ẹni ò dáa, fake ló ń tà, agbóre ò dáa, kíní kan ló ń tà, cream ò sí ẹ̀ ṣiṣẹ́. Àwọn èèyàn sì ń continue láti patronize wọn. Torí wọ́n ti ní àwọn iṣẹ́ ìfẹ́ràn gbogbo ayé kalẹ̀ lẹ̀. Torí iṣẹ́ ìfẹ́ràn yìí, iṣẹ́ ìfẹ́ràn gbogbo ayé ni. Ọkùnrin lè ṣe ẹni tó yẹ pé olórin ni, kó jẹ́ film producer, kó máa act film, kó jẹ́ skit content, skit maker. Àwọn ẹlòmíì ò ní find it funny. Tó yẹ pé ò dẹ̀ ń try, gbà yẹn pọ̀ náà ló ṣẹ́ sára. Ẹlòmíì gba oríṣiríṣi owó ló ń gbà online. Ìwọ dẹ̀ tó tọ́dà comment section máa bú wọn. Wọ́n ń jẹ lọ, àwọn èèyàn ń ṣe oògùn. Ẹlòmíì wá wo skit ẹ̀ báyìí wá máa pé kí ni ìtumọ̀ nǹkan tẹ́lẹ̀ yìí ṣe báyìí. Ó dẹ̀ máa ní likes, people will find it funny. Kò sí nǹkan mìíràn pé àwọn náà ń sọ̀rọ̀ ara wọn. Tó bá ti wá wùwọ́, tó bá ti ráwọn èèyàn tó ń ṣe dáadáa sí ilé ayé wọn, ìwọ náà mọ̀ múra sọ́ra rẹ̀, mọ̀ gbàdúrà, mọ̀ lòṣẹ́, mọ̀ ṣáájò. Those under comment section mọ̀ kò fóló, ìwọ ló mọ̀. Iṣẹ́ ìfẹ́ràn gbogbo ayé yìí, ọṣẹ ìfẹ́ràn ni. Ọkùnrin lè lò, obìnrin lè lò, báyìí lẹ ṣe máa ṣe. Ẹ máa bá mi gẹ́ẹ̀tì kálọ́kùnrin ló fẹ́ ṣe, kálóbìnrin ló fẹ́ ṣe, ó yàtọ̀ síra wọn. Bọ̀ kálóbìnrin ló fẹ́ ṣe, ẹ máa lọ bá mi gẹ́ẹ̀tì ọpọlọ ewúrẹ́ tó bá ti bímọ rí. So ká ní obìnrin ló fẹ́ ṣiṣẹ́ yìí, ẹ lọ bá mi wá ọpọlọ orí ewúrẹ́. Ẹ mọ àwọn ewúrẹ́ tó máa ń sìn lágbolé yẹn, táwọn ìyá yẹn máa ń sìn yẹn, èyí tó bá ti bímọ rí, ẹ lọ wá ọpọlọ orí ẹ̀ àti ewé ọ̀gọ́, ẹ gún papọ̀ mọ́ ọṣẹ dúdú. Obìnrin tó bá fẹ́ lò yẹn, ẹ gbé fún ká níwọ̀n náà sì ló fẹ́ ṣe fún alára rẹ̀. Tó bá ti gún ọpọlọ orí ewúrẹ́ àti ewé ọ̀gọ́ ó gún papọ̀ tí ó kúnná.
ó wá mú ìtọ́dí rẹ̀ ó tọ̀ sí lórí, ó wá pò papọ̀, ó gbé pamọ́ fún ọjọ́ 3. Lẹ́yìn ọjọ́ 3 mọ́ fi wẹ̀. Gbogbo ibikíbi tó bá wà báyìí, gbogbo nǹkan tó bá ń ṣe báyìí yóò mọ nífẹ̀ẹ́ ni. Ká ní ọkùnrin náà dẹ̀ ló fẹ́ ṣe, ẹ mọ ẹran òbúkọ, which is ọkọ tewúrẹ́ òbúkọ táwọn èèyàn tó máa ń sìn lágbolé yẹn tó máa ń rùn bọ̀nàbọ̀nà báyìí. Ẹ wá ọpọlọ orí ẹ̀, ẹ gùn papọ̀ mọ́ ewé ọ̀gọ̀, ẹ fi ìtọ́dí tiyín náà ẹ fi pò papọ̀, ìwọ náà mọ̀ fi wẹ̀. Ẹlòmíì lè ní alájà mo nídìí, ó ṣiṣẹ́ ju àwúre òkìkí lọ. Ẹlòmíì lè ní olórin ni mí, àwọn èèyàn ṣe wàá gbórin mi, àwọn èèyàn ṣùgbọ́n lọ lo iṣẹ́ yìí, lọ lo iṣẹ́ yìí. Èmi ẹ̀gbọ́n tó bá lò nínú ìpè àti àdúrà, òfin kan ránṣẹ́ sí mi. Ire o.